ẹ gbàgbé pé Islam kankan bẹ nílẹ̀ káàró òjìire torí tí ń bẹ nílẹ̀ káàró òjìire ọ̀nùmá àwa mọ Islam tánà bíi tó launch láàrin 23 years bọ́ bá sì ń wá oríire tó fẹ́ sóríire láyé Islam tánà bíi launch láàrin 23 years yẹn kò sí Islam kankan mọ́ lẹ́yìn. Now Islam tánà bíi launch ní àárín 23 years kò sí ilẹ̀ Yorùbá generation yìí sì ní opportunity láti launch ẹ̀ gba àmọ́ Islam yẹn Mẹ́kà ló ti bẹ̀rẹ̀ ìgbà tí Mẹ́kà ò bá ọwọ́ àyè sí Mẹ́dínà abẹ́ẹ̀kọ́ ni Islam ti máa ń wáyè ni Islam authority ni Islam agbára ni a ṣe débi kọ́tọ́rìtì wà. eléyìí mi ì fi bú Islam o mi ì bú Islam o mi ì tako Islam o ṣùgbọ́n ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ dádì wa tó sọ̀rọ̀ ní ọjọ́ yìí tàbí ẹ̀yin mùsùlùmí gidi ẹ̀yin mùsùlùmí alálùbáríkà ẹ̀yin bàbá mi mùsùlùmí dáadáa irú ẹ̀sìn wo irú Islam wo ni bàbá yìí sọ wípé ànábì practice pé ó jẹ́ ti ànábì pé Islam authority pé ẹ̀yin mùsùlùmí ilẹ̀ Yorùbá ẹ̀ practice ẹ̀jọ̀ irú Islam wo ni because Islam tí ẹ̀yin bàbá wa ń practice nílẹ̀ Yorùbá mo fẹ́ lè sọ wípé òun ni Islam tó dáa jù lójú tèmi because Islam ìfẹ́ ni Islam ìrẹ́pọ̀ ni tó jẹ́ wípé kì í ṣe wípé a máa sọ wípé tẹ́nì kò bá ti ṣe ẹ̀sìn wa àní kí àní bá ṣe àní bá jẹun iléyá ló ń bọ̀ yìí mo mọ iye kìrìsìtẹ́nì tó máa lọ kí ọ̀rẹ́ tó jẹ́ mùsùlùmí yes mo mọ iye kìrìsìtẹ́nì tó máa lọ kí ọ̀rẹ́ tó jẹ́ mùsùlùmí kódà mo mọ iye àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ tó máa lọ kí ọ̀rẹ́ wọn tó jẹ́ mùsùlùmí tó máa jẹ àgbò ńbẹ̀ so Islam ìrẹ́pọ̀ Islam àlàáfíà là ń practice nílẹ̀ Yorùbá tí bàbá ìbá tí wọ́n ń sọ wípé Islam tí ẹ̀yin bàbá dáadáa ẹ̀ tí wọ́n sì ń practice nílẹ̀ Yorùbá pé kò tún jẹ́ ilé tí ànábì fẹ́ kẹ́ practice ẹjọ́ Islam wo ni bàbá ẹ̀ wá ń tọ́ka sí ẹjọ́ bí ẹni tí òye ọ̀rọ̀ yẹn yé bí a kẹ́ ẹ ṣàlàyé fún wa dáadáa irú Islam tí bàbá yẹn ń fẹ́ kẹ́yìn dádì mi ẹ̀yin bàbá mi ẹ̀yin àfa alálùbáríkà ẹ̀yin sheik alálùbáríkà ẹ̀yin alájà alálùbáríkà ẹ̀yin mama alálùbáríkà ẹ̀yin bàbá dé ọmọdé dáadáa bí a kí ẹ ṣàlàyé fún wa irú Islam tí bàbá yẹn ń fẹ́ kẹ́tún practice yàtọ̀ sí ilé ìtẹ́ practice gbogbo wa wà lálàáfíà yìí ẹ fi ríhàn lábẹ́ comment section. This is Adeomade. Bye for now. Adeomade, advocate for the masses.